ẹ̀yin tèmi, ìgbà wo ni Ninu Ghetto Part 3 fẹ́ jáde gangan? Ẹ wò ó, ẹ tún káàbọ̀ sínú ìkànnì aláyọ̀ yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lórí ìkànnì yìí la ti máa ń mú oríṣiríṣi sinimá aládùn tá a sì máa ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ wò ó, sinimá Ninu Ghetto yìí mi ò rò pé àwọn èèyàn kan ṣì wà tán tí ì wò. Tá a bá rẹ́ni tí ò tí ì wò, ẹ wò ó, ẹ ní ìsọ̀ torí pé ó dùn gbọ́ngbọ́n sọ́kàn sí. Fún àwa tá a dẹ̀ ti wò ó tí à ń retí Part 3, Ninu Ghetto Part 3 ó máa jáde láìpẹ́. Ó ti ń pẹ́ jù o, ṣé mi nìkan ni? Lọ́dọ̀ tèmi o, ó ti ń pẹ́ jù torí pé kí ni wọ́n ti fẹ́ ká máa gbàgbé ohun tó ṣẹlẹ̀ nínú sinimá yìí gan. Ṣé ẹ ti gbàgbé? Tẹ́ bá gbàgbé jẹ́ kí n sáré rán yín létí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àwa tí a ti wo sinimá yìí tẹ́lẹ̀. Níṣe ni a rí arákùnrin òyìnbó kan tí ó ń sáré ẹgbàmí nígbà tí arábìnrin yìí sì ṣílẹ̀kùn fún un tí ó wọlé. Nígbà tó wọlé, ó ṣàgbá sọ́dọ̀. Láàárín ọjọ́ bíi mélòó kan, wọ́n ṣàjọ ń gbé ó di pé wọ́n ń fẹ́ra wọn. Wọ́n ti ń fẹ́ra wọn, wọ́n ti mọwọ́ ara wọn o. Mo rò pé arákùnrin òyìnbó yìí wá rò wọ́n pé kóun padà nígbà tó sì ń ṣèlérí fún arábìnrin yìí pé òun máa padà wá. Ṣùgbọ́n bó ṣe ń lọ, bó ṣe dé ojú ọ̀nà, ó tiẹ̀ ti kọ́kọ́ wọnú mọ́tò. Àmọ́ tí arákùnrin òyìnbó tún bọ́lẹ̀ ṣe pé kóun tún dì mọ́ ìyàwó òun báyìí, wọ́n ṣe fún un ní ìbọn látẹ̀yìn ni arákùnrin òyìnbó yìí bá kú. Ìyàwó sunkún, wọ́n rẹ̀ ẹ́. Nígbà tó yá, ó gbà fọ́lọ́run. Lẹ́yìn ọdún díẹ̀, ó bímọ, ọmọ dẹ̀ ti dàgbà. Ọmọ rẹ̀ tó bí ó ń jẹ́ Ṣákì Ṣarajọ. Òun rèé o, Ṣákì Ṣarajọ, ẹ̀ṣẹ́ kan tó ń gbé màálùú ṣubú. Ẹ wò ó, ṣé èmi nìkan ni mo like slang yẹn? Mo mọ̀ papọ̀ tá a máa like. Èmi o, gẹ́gẹ́ bí ẹnìkan, mo like slang. Ṣákì Ṣarajọ, ẹ̀ṣẹ́ kan tó ń gbé màálùú ṣubú. So bá ṣàṣe rí Ṣákì, ó ní àwọn ọmọ ẹgbẹ́ titi rẹ̀ náà. Kò ń rà lè sọ pé ó ń ṣe jàgídíjàgan náà, a lè sọ pé bọ̀ bí ọmọ bú náà ṣáà ni ó ń ṣe. Tó dẹ̀ tún ń fi bẹ́ẹ̀ ní agbára díẹ̀ kan. So bó tiẹ̀ jẹ́ wípé wọ́n jẹ́ ká mọ ìdí agbára rẹ̀ àti ibi tí ó ti lágbára, bóyá látọ̀dọ̀ bàbá rẹ̀ ni o àbí nǹkan ṣá à mọ̀. Torí pé agbára yìí ó ti fi wo ọmọ kékeré kan sàn nígbà tí ìyá rẹ̀ ń gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn. Ó dẹ̀ tún fi agbára yìí wo ẹni tí ó ní wárápá náà. Kókó tó tún ṣẹlẹ̀ nínú sinimá yìí ni pé ìjà ló lóun fẹ́ lọ jà níjọ́ kan o. Nígbà tó máa fi débi tán ti fẹ́ jà ńkọ́, tí gbogbo wọn ti ń múra àti lọ jà, tó fẹ́ lọ kojú ìjà. Nígbà tó máa débẹ̀ ló bá fọ́ fún. Bó ṣe fọ́ fún olórí wọn nìyẹn o. Nígbà tó fọ́ fún olórí wọn, ó ṣàsọ fáwọn yòókù rẹ̀ wípé ẹ wo àní lè jà níbí báyìí lénìí ni. Nígbà tí òun àti ìyẹn dẹ̀ padà ríra wọn, ló bá ní kó jẹ́ káwọn máa fẹ́ ara wọn. Gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ wípé ìyẹn ní ẹni tí ó ń fẹ́ tẹ́lẹ̀ náà. Inú ṣáà ń bí ìyẹn ò fẹ́ gbà, ṣùgbọ́n Ṣákì Ṣarajọ àti Múfúlùkà bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn nìyẹn. Tẹ́ bá gbàgbé pé ìyẹn ní girlfriend kò béwu dé o, kò béwu dé dẹ̀ ni pé kí ni láíláí òun ò ní gbà. Náà bá jọ kọjú ìjà síra wọn, náà bára wọn jà nígbà tí kò béwu dé dẹ̀ ṣe kí ni òun àtàwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n bá Ṣákì Ṣarajọ jà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé Ṣákì Ṣarajọ, ẹ̀ṣẹ́ kan tó ń gbé màálùú ṣubú, ó nà án nígbà tí wọ́n dẹ̀ sá lọ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Níbẹ̀ la ti rí arákùnrin tí Ṣákì Ṣarajọ tó wòsàn pẹ̀lú wárápá. Ìyẹn tẹ̀ lóun fẹ́ fẹ́, ṣùgbọ́n ó ní láì òun ò lè fẹ́ o torí pé òun ti ní ẹni tí òun fẹ́ tẹ́lẹ̀. Ìyá rẹ̀ náà ní pé kó fẹ́. Arákùnrin yìí ó rẹwà, ó dẹ̀ tún kàwé, kò dàbí Múfú tó jẹ́ ọmọ bú tó ń tẹ̀lé kiri, ṣùgbọ́n ní láíláí òun ò lè fẹ́ pé arákùnrin yìí Múfú náà ni òun máa fẹ́ o. A tún rí arábìnrin kan tó lọ bá ìyá Ṣákì Ṣarajọ jà. Kí ló rò lọ́kàn gan-an? Tẹ́ ẹ̀ bá gbàgbé, arákùnrin tí Ṣákì Ṣarajọ wòsàn yìí ló bá ṣàní kóun àti olólùfẹ́ rẹ̀ yìí kan jọ wá níjọ́ kan.
sọ̀rọ̀ ní pé òun nìkan òun ò lè dá wá àyàfi kó jẹ́ pé òun àti olóhùn làwọn jọ máa wá nígbà tó sì fún wọn ní 30 million naira. Inú wọn dùn, wọ́n ń jó, wọ́n ń yọ̀, inú wọn dùn gan-an. Bẹ́ẹ̀ láti rí Kòbéwudé bó ṣe yìnbọn fún Múfúlátẹ́yìn nìyẹn pé kánjọ lọ máa ṣe kán máa béèrè ìfẹ́ wọn lọ́lọ́run. Bí Ṣákì ṣe dìmọ́ Múfú pé yéè irú kí leléyìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Ṣákì ṣàrájọ́ lágbára, àárín ibẹ̀ yẹn kò yé èmi mímọ̀ bóyá ó yé ẹ̀yin o. Bó ṣe dìmọ́ báyìí òun ni ó fara gba ọta nígbà tí ṣó kú ni àbí kò kú àmọ́ níbi bẹ̀ ni part 2 parí sí, níbi tí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ dẹ̀ ti ń sáré bọ̀ pé ta ló ṣerú eléyìí, ṣé Ṣákì ṣàrájọ́ kú àbí ò kú, wọ́n jẹ́ ká mọ̀. So à ń retí part 3 fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ tí wo fíìmù yìí tẹ́lẹ̀ orí Yetunde TV, Yetunde Barnabas TV ní kọ́ lẹ́tí lè rí o torí pé ibẹ̀ ni fíìmù yìí upload sí. Ẹ̀yin tèmi ẹ má gbàgbé láti tẹ̀lé mi, kẹ́ subscribe, ẹ like, kẹ́ comment kí lẹ̀yin rí sí fíìmù yìí. Ẹ jẹ́ ká jọ sọ ní under comment section. Bẹ́ẹ̀ dẹ̀ ni Ninu Ghetto part 3 ó máa jáde láìpẹ́ tí kò ní pẹ́ mọ́ rárá, sáàdẹ̀ máa mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ẹ wò ó tún dìgbà kan náà tá a tún máa pàdé. Ẹ ṣé gan-an ni.